Ẹ̀yin èèyàn ilé ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹwà gbogbo lẹ́ ń kọ́? Mo kí yín wípé ẹ kú Jímọ̀ olóyin o. Mo mọ̀ pé gbogbo àwọn Mùsùlùmí wọ́n ń lọ fún láti lọ kírun. Ọlọ́run á gbàdúrà gbogbo wa o. Gbogbo ẹ̀yin èèyàn ilé, a kí gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe ọjọ́ ìbí lẹ́ni ẹ kú ọdún, ẹ kú ìyèdùn. Ẹ̀mí yín á ṣe púpọ̀ ọdún láyé o. Gbogbo nǹkan tẹ́ bá ń dáwọ́lé a máa yọrí sí rere. Happy birthday to the celebrant. A dúpẹ́ ní ọwọ́ gbogbo subscribers wa, gbogbo bẹ́ẹ̀ ṣe ń comment, ẹ̀ ń like, tẹ̀ ń share gbogbo àwọn gist wa, gbogbo ẹ̀ la rí. Ọlọ́run Elédùmarè á bá mi gbọ́wọ́ yín sókè, ẹni tọrọ jẹ, ẹni tọrọ bọ̀, ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yé ṣe o. Ọ̀rọ̀ nǹkan tó ṣẹlẹ̀ nínú ààfin bàbá wéré ńlá, wọ́n ní wọ́n ń dìtẹ̀ mọ́ Dr. Lizzy lórí ọ̀rọ̀ ìgbésẹ̀ bàbá wéré ńlá. Ṣùgbọ́n kí n tiẹ̀ tó mẹ́nu bà ìyẹn, ẹ mọ̀ pé mo sọ àwọn gist kan fún yín lánàá. Gbogbo bí ọ̀rọ̀ àwọn èèyàn bí gbogbo bí àṣírí wọn ṣe ń tú, tí Ọlọ́run tó ń fi àjùlọ hàn wọ́n. Èyí tí a wá ń gbọ́ yìí ò ní lórí bí Queen Naomi bí wọ́n ṣe dúpẹ́ lọ́wọ́ bàbá wéré ńlá fún gbogbo support tí bàbá wéré ńlá fún wọn. Wọ́n ní Queen Naomi ni wọ́n kábíyèsí ṣe. Wọ́n ní in fact gan lójú màmá wa Esther Ajayi ni wọ́n ti dúpẹ́. Wípé torí omijé lé sí ojú Queen Naomi. Wípé tí ò bá ń ṣe ti àwọn, kábíyèsí ò bá máa sùn dáadáa. Ṣé ẹ mọ̀ pé a sọ fún yín pé wọ́n ní kábíyèsí ò kí ń sùn. Wípé wọ́n máa ń gbàdúrà lóru òru, wọ́n máa ń ṣe oríṣiríṣi àdúrà fún ọ̀rọ̀ Queen Naomi. Nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n ń wá, wípé kí Ọlọ́run kí ó ran àwọn tó lọ wá àwọn nǹkan yìí, kí Ọlọ́run rán wọ́n lọ́wọ́ kan fi rí. Nítorí gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ ṣe, ìgbésẹ̀ tí wọ́n fẹ́ ṣe lórí ọ̀rọ̀ full moon Queen Naomi. So wọ́n ní lóru òru báyìí, àdúrà ní kábíyèsí máa ń ṣe, pé wọn kì í sùn. Wọ́n ní àwọn èèyàn kan nínú ààfin wọn wá ń sọ pé àwọn ò mọ̀ pé kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi báyìí o. Wípé torí wọn kì í sùn rárá, wípé àdúrà ni bàbá máa ń ṣe lójoojúmọ́ lórí ọ̀rọ̀ Queen Naomi. Ìfẹ́ òtítọ́ lẹni tó ń pè yín, ìfẹ́ òtítọ́. Ẹ̀yin èèyàn ilé, wọ́n ní ìgbà tí bàbá wọn gbọ́ ọ̀rọ̀ yìí, wọ́n ní bàbá wọn lọ sí inú ààfin. Wọ́n ní ìgbà tí bàbá wọn lọ sí inú ààfin, wọ́n ní bẹ́ẹ̀ ni màmá Esther Ajayi náà wá. Wọ́n ní Queen Naomi náà dẹ̀ wà níbẹ̀. Wọ́n ní bí Queen Naomi, bí omi ṣe pọ́n, bó ṣe lé sí wọn lójú nìyẹn pé wàhálà àwọn dẹ̀ ni bàbá wéré ńlá ń ṣe báyìí o. Tí wọn kì í sùn torí wọ́n ní àwọn items tí wọ́n ní kó lọ wá, wọ́n ló lágbára. Wọ́n ní inú ibi tó ti lọ wà. Ẹni tí ò bá di ara kò lè lọ síbẹ̀. Ẹ̀yin èèyàn ilé, nǹkan ń ṣẹlẹ̀ wá kan máa ń rí kábíyèsí tó máa múra, tó máa jáde. Nǹkan tí ojú wọn rí kì í ṣe kékeré o, bí a ṣe gbọ́ o. So wọ́n ní kábíyèsí ní kì í ṣe fault Queen Naomi, kán dìde kán má sunkún mọ́. Torí wọ́n ní wàhálà yẹn ti pọ̀ jù lórí pé wọ́n fẹ́ padà sí inú ààfin náà ni o. Wọ́n ní Queen Naomi ní ká láwọn mọ̀ ní gbogbo nǹkan tó ṣẹlẹ̀ kò bá má ti ṣẹlẹ̀. Wọ́n ní màmá wa Esther Ajayi gbàdúrà fún wọn. Wípé kí wọ́n fọkàn ara wọn balẹ̀. Wípé ire, ayọ̀, ìdùnnú ni gbogbo ọ̀rọ̀ yìí máa já sí. Wọ́n ní bàbá wéré ńlá lọ gbé wọn dìde. Wọ́n ní bàbá kábíyèsí ní kó fọkàn ara wọn balẹ̀. Wípé kò ní séwu. Ẹ̀yin èèyàn ilé, èyí tí a tún wá ń gbọ́, wọ́n ní àwọn àǹtí wa mẹ́ta, wọ́n ní ṣe ni wọ́n ń bá Queen Naomi jà o nínú ààfin. Ẹ mọ̀ pé a sọ fún yín pé kábíyèsí fẹ́ gba àṣẹ lọ́wọ́ àwọn mẹ́ta nínú àwọn sisi wa yìí. Nítorí gbogbo nǹkan tí wọ́n ń ṣe, tí wọ́n ń dá lára, wọ́n ní kì í ṣe kékeré. So wọ́n ní ìgbà tí kábíyèsí dẹ̀ ti fẹ́ gba àṣẹ báyìí, wọ́n ní bẹ́ẹ̀ ni àwọn èèyàn náà ti ń gbé
náà ti ń gbé àwọn ọmọ wọn wá fún bàbá Wẹ̀rìnlá wípé àwọn fẹ́ kí bàbá Wẹ̀rìnlá fáwọn ọmọ àwọn o. Ẹ mọ̀ pé ẹni iyì ẹni ẹ̀yẹ ni bàbá Wẹ̀rìnlá. Tí bàbá Wẹ̀rìnlá bá fẹ́ fẹ́ ìyàwó 20 lẹ́ni, wọ́n lè fẹ́. So wọ́n ní ìkan nínú àwọn tí wọ́n mú wá yìí, wọ́n ní ó fine gan, ó rẹwà, ó kàwé. Wọ́n ní in fact ìwé tó kà, wọ́n ní kò sí kankan nínú àwọn sisi wa gbogbo ìtàn kàwé tó. So wọ́n ló wá sí inú ààfin, wọ́n ní Dr. Elizabeth wá ṣe ní àlejò. Wọ́n ní bí àwọn sisi wa mẹ́ta bó ṣe lọ attack Dr. Elizabeth nìyẹn, tí wọ́n bẹ̀rẹ̀ sí pé Dr. Elizabeth àti Queen Naomi lórúkọ tí ò ń ṣe tiwọn. Wípé Dr. Elizabeth ń support Queen Naomi kí kábíyèsí fẹ́ ìyàwó mi. Wípé ojú àwọn ló máa ṣe nínú ààfin. Pé èèyàn burúkú ni Dr. Elizabeth. Wípé ó kàn máa ń pretended. Wípé kí ló dé tó yẹ pé òun gba ojú ń gba èyí. Kí ló dé tó yẹ pé òun gangan ló ń ti bàbá Wẹ̀rìnlá láti máa ṣe gbogbo nǹkan tó ń ṣe. Allegedly bá ṣe gbọ́ o. Wípé ìkà ni Dr. Elizabeth. Wípé tí Dr. Elizabeth ò bá ń ṣèkà, why tí Dr. Elizabeth á ní kí kábíyèsí kó lọ fẹ́ ìyàwó mi. Wípé why tó máa encourage kábíyèsí láti fẹ́ ìyàwó. Kábíyèsí ò lóun fẹ́ fẹ́ ìyàwó o, àwọn náà ń sọ bẹ́ẹ̀ o. Wọ́n náà bú Dr. Elizabeth. Wọ́n ní kì í ṣe kékeré. Wípé Dr. Elizabeth fẹ́ ti àwọn kúrò nínú ààfin. Wọ́n ní Dr. Elizabeth sọ fún wọn pé kò sí nǹkan tí wọ́n lè ṣe pé Naomi ń padà bọ̀. Wípé ilé ọkọ ẹ̀ ni ààfin. Wípé àwọn dẹ̀ ni wọ́n tojú bọ ilé ọkọ lọ́kọ. Wípé ìgbà tí ìyàwó wá kúrò ní inú ààfin ẹ̀yìn wá ní pé kò ní padà wá. Wípé kò sí nǹkan tó lè ṣe pé Naomi ń padà bọ̀ wá sílé ọkọ ẹ̀. Wípé ààyè ẹ̀ làwọn wà. Àwọn ò dẹ̀ ní wá ní pé ẹni tó láàyè kó má wọnú ààfin mọ́. Wọ́n ní Dr. Elizabeth ní kábíyèsí, wọ́n bá lórí ohun gbogbo. Tí kábíyèsí bá fẹ́ fẹ́ ìyàwó 50, wọ́n lè fẹ́ ìyàwó 50 kí wọ́n lọ jókòó ara wọn jẹ́. Wípé jealousness ló máa pa wọ́n. Nǹkan tá a gbọ́ nìyẹn tán ní Dr. Elizabeth wọ́n sọ fún àwọn sisi wa gbogbo yìí. Ẹ̀yin èèyàn lé, èmi ò mọ nǹkan tó le tó báyìí o. Tó jẹ́ pé àwọn èèyàn wàhálà náà máa ń fà lẹ́sẹ̀. Ẹ mọ̀ pé gbogbo nǹkan tí bàbá Wẹ̀rìnlá ṣe, ó ní kó support Queen Naomi. Kò dẹ̀ sẹ́ni tó lè ní kó má support Queen Naomi torí kábíyèsí náà wọ́n ti rí ìran dáadáa. Wọ́n ti rí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú palace. Wọ́n ti mọ àwọn tó ń support wọn. Wọ́n ti mọ àwọn tí ó support wọn. Recently la gbọ́ pé wọ́n láwọn mẹ́ta tí ó support wọn yìí, wọ́n fa orúkọ wọn yọ kúrò nínú àwọn tó máa lọ sí tour Europe àti Canada. So wọ́n láwọn tó ń support wọn, òun ni wọ́n ń support. In fact, wọ́n ní ìkan nínú àwọn sisi wa yìí ní òun ò support ẹni tí ó máa tako ọkọ ẹ̀ o. Wípé ọkọ ò ní kábíyèsí, òun dẹ̀ máa support ọkọ òun. Wípé torí àtìgbà tóun ti ń tako kábíyèsí kò sí nǹkan kan tóun rí gbà. Wípé wàhálà ló mú wá fún òun. Wípé òun ò dẹ̀ fẹ́ wàhálà fún ayé òun. Wípé ìfọ̀kànbalẹ̀ lòun fẹ́. Ìkan nínú àwọn sisi wa yìí la gbọ́ tó sọ bẹ́ẹ̀. So wọ́n ní ọ̀rọ̀ yìí, wọ́n ní kò ń ṣe nǹkan kékeré. Wọ́n ní ó really ó bá wọn lójijì pé kábíyèsí lè gbé ìgbésẹ̀. Torí wọ́n ní kábíyèsí ò lè kọ̀ wọ́n. Wọ́n ní ṣùgbọ́n kábíyèsí wọ́n lè gba àṣẹ lọ́wọ́ wọn. Wọ́n ní àṣẹ tán bá dẹ̀ ti gbà lọ́wọ́ wọn, àwọn náà ti di ordinary woman nìyẹn. Wọ́n ní wọ́n ní lè jáde bí wọ́n ṣe ń jáde tẹ́lẹ̀ àbí wọ́n ń lọ sí function àti gbogbo. So nǹkan tá a gbọ́ nìyẹn yẹn ara lé. Bí a ṣe gbọ́ gan, wọ́n ní àwọn family obìnrin yìí, wọ́n ní wọ́n kó àwọn nǹkan wá fún bàbá Wẹ̀rìnlá. Wọ́n ní wọ́n ní nǹkan tí àwọn sisi wa yìí rí nìyẹn tí inú fi ń bí wọn. Wọ́n ní kò sí nǹkan tí wọ́n sọ tán. Wípé Dr. Elizabeth mọ̀ọ́mọ̀ tí àwọn sínú kìnnìún ni. Wípé Dr. Elizabeth mọ nǹkan tí Dr. Elizabeth ń ṣe. Wípé Dr. Elizabeth wọ́n fẹ́ gbàbọ̀dè fáwọn.
wọ́n ní Dr. Elizabeth ní kábíyèsí ní right láti fẹ́ ìyàwó tán fẹ́ fẹ́. Wípé ṣebí àwọn náà, ṣebí wọ́n ní pé Queen Naomi ò lè wá sí inú ààfin ni. Ṣebí wọ́n ń jà lórí nǹkan tí ò tọ́ ni. Wípé ìjà ètò ni wọ́n ń jà. Àwọn ọ̀rọ̀ yìí ó kan wá lóminú. Nítorí pé ẹ̀yin náà mọ̀ pé látìgbà tí Dr. Elizabeth ti dé inú ààfin yẹn, ìjà Queen Naomi ni wọ́n ń jà. Wọn ò dẹ̀ kúrò lẹ́yìn ọ̀rọ̀ Queen Naomi. Recently la gbọ́ ti àwọn tí wọ́n lọ ń gbẹ́ odó tí wọ́n fi ń cover gbogbo àwọn items tí wọ́n ń wá fún ritual Queen Naomi. A dẹ̀ ń gbọ́ bí wọ́n ṣe ń pa é. Torí wọ́n ní odó tán lọ ṣe, wọ́n ní odó tó heavy gan ni láti fi máa bo gbogbo àwọn nǹkan yìí so that ìyá onífá ò ní rí wọn. A gbọ́ bí wọ́n ṣe ń pa é. Ṣùgbọ́n wọ́n ní ẹni tí ó sọ̀rọ̀ yìí, wọ́n ní ó jẹ́ èèyàn kan tó jẹ́ pé ìgbà tí ó ṣí odó yìí, torí wọ́n ní wọn ò gbọdọ̀ ṣí odó yìí. Mo mú gist wá fún yín lánàá. Wọ́n ní ìgbà tó ṣí odó yìí ló wá rí orúkọ Queen Naomi àti bàbá Werinla nínú ẹ̀ tó kọ. Wọ́n ló bà lẹ́rù. Wípé so nǹkan tí wọ́n ń ṣe nìyí. Wípé nǹkan tí wọ́n ń ṣe nìyí pé kì í ṣe odó lásán. Ẹ wò Ọlọ́run ju ẹ̀dá lọ ẹ̀yin èèyàn. Gbogbo nǹkan tí àwọn èèyàn burúkú yìí ń ṣe, àṣírí wọn kàn ń tú ni. Nítorí pé bàbá Werinla inú tó dáa òun ni wọ́n ní. Wọn ò ní inú burúkú. Nítorí ẹ̀ ni àṣírí gbogbo àwọn èèyàn burúkú yìí fi ń tú. Nítorí pé Queen Naomi náà wọn ò robi sí èèyàn. Nítorí ẹ̀ ni àṣírí gbogbo wọn fi ń tú. Wọ́n ní àṣírí wọn kàn ń tú ni o, lọ́tùn lósì. Wípé gbogbo nǹkan tó bá ṣe báyìí, wípé ṣe làṣírí ń tú. Ẹ̀yin èèyàn lé, alágbára lọlọ́run ọba. So gbogbo nǹkan tí a gbọ́ òun ni wípé wọ́n ní arábìnrin yìí, wọ́n ní ibi tó ti wá náà, ilé ọba ni o. Wọ́n ní princess ni. So wọ́n ní bí àǹtí wa, ìkan nínú wọn, wọ́n ní bó ṣe ń sọ pé Queen Naomi àti Dr. Elizabeth àwọn náà plan láti replace òun pẹ̀lú arábìnrin yìí. Wọ́n ní òun ló wá lọ gbé sí àwọn tó kù létí tí wọ́n fi ń attack Dr. Elizabeth. Ẹ̀yin èèyàn lé. Wọ́n ní arábìnrin yìí, wọ́n ní kò sí nǹkan tí ò mọ̀ ṣe. Wọ́n ní gbogbo nǹkan táǹtí wa yìí ń ṣe, wọ́n ló mọ̀ ṣe dáadáa. Wọ́n ló dẹ̀ ti wà useful nínú ààfin náà. Lẹ́ẹ̀kọ̀kan wọ́n máa ń pè. So wọ́n ní ó ń sọ wípé wọ́n mọ̀ plan fún ni. Wípé báwo ni Queen Naomi ṣe máa ń lọ́wọ́ sí irú nǹkan báyìí. Ṣé Queen Naomi máa ń dá sí ọ̀rọ̀ yìí nínú ààfin ni? Queen Naomi tó jẹ́ pé jẹ́jẹ́ wọn náà máa ń lọ, wọn ò ní time fún gbogbo ẹjọ́ rádaràda báyìí. So wọ́n ló ní wọ́n fẹ́ mọ̀ọ́mọ̀ tí ó ń jáde nínú ààfin ni. Wọ́n ní bó ṣe lọ gang up pẹ̀lú àwọn tó kù nìyẹn. Tí gbogbo wọn bẹ̀rẹ̀ sí attack Dr. Elizabeth. Wọ́n ní Dr. Elizabeth dẹ̀ fún wọn ní wòtòwòtò. Wípé kó má ever sọ wípé kábíyèsí ò láṣẹ láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Wípé ẹ wá sí inú ààfin, ẹ ní bàbá Werinla ò lè fẹ́ ìyàwó mi. Ta ló sọ? Ẹni tó fẹ́ gọgọ tó jẹ́ ìyàwó ẹ̀ tó jẹ́ ìyálé àwọn, ẹ̀ ń dìtẹ̀ mọ́. Wípé bàbá Werinla ní right láti ṣe nǹkan tó bá fẹ́ ṣe. Kò dẹ̀ sí nǹkan tẹ́ ẹ lè sọ. Kò sí nǹkan tẹ́ ẹ lè ṣe. Queen Naomi ń padà bọ̀ wá sí inú ààfin. Ẹ̀yin èèyàn lé. Kì í ṣe nǹkan kékeré o. Ẹ̀rù ń ba àwọn sísí wa gbogbo yìí. Torí ìgbésẹ̀ tí bàbá Werinla gbé yẹn ó lágbára. Ó lágbára, kì í ṣe ìgbésẹ̀ kékeré. Wọ́n fẹ́ gba àṣẹ lọ́wọ́ wọn. Ẹ̀rù ń bá wọn torí wọn ò mọ ibi tí kábíyèsí ti lè yọ sí àwọn. Ẹ̀rù dẹ̀ ń bá wọn nítorí pé wọ́n rí pé princess yìí, irú àwọn obìnrin tí bàbá Werinla máa ń nífẹ̀ẹ́ sí, àwọn obìnrin tó rí wọn pé tó ń kàwé,
tó ń fine, tó ń slim. So ẹ̀rù ń bá wọn, ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn tí ń tóbi. Wọ́n ti ń bímọ, ẹ mọ̀ pé wọ́n ti ń tóbi. So ẹ̀rù ń bá wọn pé tí kábíyèsí bá lọ rí irú nǹkan báyìí, wọ́n máa láwọn fẹ́ ṣe é. Wọ́n ní Dr. Elizabeth ní pé wọn wà confident of ara wọn. Wípé wọn ò dẹ̀ ní inú tó dá sí ọmọ ẹnì kejì. Wípé gbogbo nǹkan èrò inú wọn ò dá rárá sí Queen Naomi. Wípé òun dẹ̀ máa support ọkọ òun ni. Pé torí Queen Naomi ò ṣe nǹkan kan fún wọn. Wípé ìkà ni wọ́n. Ẹ̀yin èèyàn ilé kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan tá a gbọ́ nìyẹn o. Tá bá tún gbọ́ update a máa mú wá fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi o. Ọlọ́run Elédùmarè ọba aláàánú á wà pẹ̀lú bí mo ṣe máa ń sọ allegedly ní gbogbo nǹkan tá a gbọ́ yìí. Nǹkan tá a gbọ́ la wá torchlight sí. Ọlọ́run á gbàdúrà gbogbo wa o. Ẹ̀yin èèyàn ilé ṣé ẹ̀ ń gbáradì fún prize giveaway. July 15 ni prize giveaway wa. Ó ń bọ̀. Ẹ máa comment, ẹ máa like, ẹ máa share so that ká lè mú yín pẹ̀lú àwọn tá a fẹ́ mú. Orúkọ mi ni Máṣọlá. Yorùbá ni à ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti èdè wa. A dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Ẹ̀yin èèyàn ilé, à ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Tẹ́ bá ti subscribe, ẹ subscribe o, kẹ́ dẹ̀ tẹ notification bell. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Ọlọ́run á bá mi gbọ́wọ́ yín sókè o. Ẹni tọrọ jẹ, ẹni tọrọ mú o. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o. Ẹ̀yin Mùsùlùmí ẹ ti pa àgbò yín fún iléyá. Ẹ kú ọdún Báríkàdé Sálà. Ẹ kú ọdún Báríkàdé Sálà. Ẹ kú ọdún. Ọdún yìí á tu gbogbo wa lára o. Ọ̀rọ̀ Ọlọ́run, ẹran iléyá tèmi ẹ fi ránṣẹ́ o. Kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV, love you all. Báríkàdé Sálà. Ẹ kú ọdún.